A kú dédé àsìkò yìí, yóò dára fún wa o. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣọjọ́ Jímọ̀ ọjọ́ 11 oṣù keje ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti bu ẹnu àtẹ́lu ìròyìn kan tí wọ́n ń gbé káàkiri wípé ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú ẹni tó ń dá wàhálà rògbòdìyàn sílẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí ṣe ẹgbẹ́ alátakò gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn àgbà pàtàkì sí ilé-iṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè yìí, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, èyí tó sọ ọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò àwọn ìròyìn tó rọ̀gbà yí ààrẹ Bọ́lá Tinubu àti iléeṣẹ́ ààrẹ ká sọ di mímọ̀ wípé gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kan ààrẹ Bọ́lá Tinubu yìí ó ní àwáwí lásán ni o, àìríkanṣèkan èyí tí máa ń mú ọwọ́ dilẹ̀ òun ló ń ṣe àwọn ẹgbẹ́ alátakò gbogbo, àti wípé wọ́n ń wá nǹkan dùrọ̀ mọ́ láti máa fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu lórí ohun tí ò ṣe. Bákan náà kí wọ́n máa ku ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọ̀dà dúdú àti ọ̀dà ìbàjẹ́, èyí tí ó jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó ń dá wàhálà lẹ̀ àti èèyàn bí. Báyọ̀ Ọ̀nànúgà tó ní bí ẹ bá wò ó bí nǹkan wọn orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní Tinubu ni, bí òjò bá rọ̀ lárọ̀jù tí ò tètè dá wọn ní ààrẹ Bọ́lá Tinubu ní bẹ́ńbẹ́, bí òòrùn bá ràn tó ń tara ṣanṣan wọn ní ààrẹ Bọ́lá Tinubu òun ló sanwó kọ́bẹ́ fún òòrùn láti máa ta àwọn ọmọ Nàìjíríà lára. Ó ní nípa ìdí èyí ó ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo wàhálà àìgbọ́ra ẹniyé èyí tó ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú náà, ó ní ìdí rèé wọ́n tún da ẹ̀bi ọ̀hún wọ́n tún dá lu ààrẹ Bọ́lá Tinubu, léyìí tó sì jẹ́ wípé irọ́ gbu òun ló wà níbẹ̀. Ó ní púpọ̀ nínú gbogbo àwọn ohun tí wọ́n ń sọ wọ̀nyí ni ó ṣe wípé ààrẹ Bọ́lá Tinubu iṣẹ́ tí ń bẹ níwájú rẹ̀ kò fún ní àyè láti sọ wípé bóyá òun fẹ́ rojú láti wo ọ̀rọ̀ ọlọ́rọ̀, nítorí èyí tí ń bẹ níwájú rẹ̀ gan kò tí ì yanjú rẹ̀ tán. Gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà bó ti fi èsì sí ọ̀rọ̀ eléyìí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ lórí ìròyìn ọ̀hún, ó wá ní báyìí òun fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Nàìjíríà wípé ọwọ́ Tinubu mọ́ o, gbogbo àwọn wàhálà tó ń súyọ nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo, ó ní wàhálà abẹ́ inú tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú wọn ni, kì í ṣe Tinubu lẹni tó ń dá wàhálà ọ̀hún sílẹ̀ láàrin wọn. Ẹ̀wẹ̀, tí kì í bá ṣe ipa ribiribi tí ààrẹ Bọ́lá Tinubu kó lọ́dún 2015, ó ṣeé ṣe ò kí ààrẹ àná Muhammadu Buhari kó má jẹ́ olúborí o. Ta lẹni tó sọ ọ̀rọ̀ ọ̀hún ni ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn, ọgbọ́n inú àti ìbára ìlú sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, èyí tó dá èsì ọ̀rọ̀ kan padà sí ẹni tó jẹ́ òṣìṣẹ́ tẹ́lẹ̀ rí sí ààrẹ Muhammadu Buhari tí ṣe ààrẹ àná lórí ọ̀rọ̀ ìròyìn, eyín tó tún jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Boss Mustapha. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú ọ̀sẹ̀ yìí ni Mustapha sọ di mímọ̀ wípé ohun Ọlọ́run ọba láti dé Muhammadu Buhari ládé ààrẹ èyí tó lọ́dún 8 ní orílẹ̀-èdè yìí lọ́dún 2015 tó sì kúrò ń bẹ̀ lọ́dún 2023, èyí tó fà lé ààrẹ Bọ́lá Tinubu lọ́wọ́ o. Gẹ́gẹ́ bí Boss Mustapha ti sọ di mímọ̀, ó ní ipa eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó tòun ti ìfẹ́ tí wọ́n ní sí Buhari ló mú tí wọ́n dìbò fún tí wọ́n sì yàn án sípò lọ́dún 2015, wípé kì í ṣe agbára èèyàn kankan ló sọ Buhari di ààrẹ lórílẹ̀-èdè yìí o. Báyìí Báyọ̀ Ọ̀nànúgà ní ọ̀rọ̀ tí Boss Mustapha sọ yìí ìsọkísọ, àyésọ̀rọ̀ àti àìní òye ẹ̀kúnrẹ́rẹ́ ni o. Ó ní bí ọmọdé bá gbàgbé ìtàn, ó ní ó yẹ ká rán létí ni, ọmọ tó bá kan yó àná dandan ni ká mú ìtàn balẹ̀ fún un. Ó ní lọ́dún 2013
ní ìgbà tí wọ́n ń gbáradì fún ètò ìbò ọdún 2015 ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe ìpàdé pọ̀ pẹ̀lú Muhammadu Buhari tó ń ti àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú kan èyí tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀ èyí tó di APC lónìí. Ó ní àǹfààní ẹgbẹ́ òṣèlú APC yìí ló gbé Buhari wọlé. Ó ní ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n pè ní CPC ní Muhammadu Buhari ló ti díje dupò ààrẹ tó sì ń já lulẹ̀ eléyìí tó ń lulẹ̀ fún ẹ̀ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Gẹ́gẹ́ bí Ọ̀nànúgà ti wá sọ, ó ní ẹgbẹ́ òṣèlú CPC, ACN àti ẹgbẹ́ òṣèlú ANPP, ó ní àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́ta tí wọ́n parapọ̀ rèé tí wọ́n di APC léyìí tí wọ́n fi gbé Muhammadu Buhari wọlé lọ́dún 2015. Lákòótán nínú ọ̀rọ̀ Báyọ̀ Ọ̀nànúgà, ó ní ọ̀rọ̀ tí Boss Mustapha sọ yìí ọ̀rọ̀ eléyìí tí ò ní làákàyè tí ò ní ọgbọ́n nínú ni o. Ó ní ọpẹ́lọpẹ́ ààrẹ yìí tí ń bẹ lórí àléfà lọ́wọ́ yìí eyín Bọ́lá Tinubu o, èyí tọ́lọ́wọ́n bá lò gẹ́gẹ́ bí mẹ̀sáyà àti áńgẹ́lì èyí tó jẹ́ kí Muhammadu Buhari kó di ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Láìsí àní-àní tàbí ṣùgbọ́n tàbí ká tún máa ṣe ìpòrúru ọkàn, ó dájú ò wípé ẹgbẹ́ òṣèlú ADC ni yóò jáwé olúborí lọ́dún 2027. Ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti alákòóso tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, òun máa ń ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀ nílùú Àkúrẹ́ nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tó ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ìfilọ́lẹ̀ tó ń ti àwọn lóyè tuntun nínú ẹgbẹ́ òṣèlú ADC èyí tí wọ́n ṣẹ̀dá ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀. Níbẹ̀ ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti sọ wípé kí oníkálukú gbàgbé ìkùnsínú tí wọ́n ní síra wọn o. Ó ní àjọṣepọ̀ tó dánmọ́rán ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tí ò sí tàbí ṣùgbọ́n nínú rẹ̀ lòun nílò láàrin gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC. Bẹ́ẹ̀ sì ni kí wọ́n ní lọ́kàn wípé ọdún 2027 ẹgbẹ́ òṣèlú ADC ni yóò fi ìbò yọ ààrẹ Bọ́lá Tinubu kúrò lórí ipò tòun ti ẹgbẹ́ òṣèlú APC léyìí tó jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún ni yóò gba ìjọba lọ́dún 2027. Rauf Arẹ́gbẹ́ṣọlá èyí tó sọ̀rọ̀ náà ni ó dáhùn lójú wípé pẹ̀lú ìgbáradì àti gbogbo àwọn ètò tí ń lọ lábẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ADC yìí yóò fún àwọn ní ìwúrí, yóò sì fún àwọn ní àṣeyọrí iṣẹ́ ṣe lọ́dún 2027 nígbà tí wọ́n máa fi ìbò wọn gbé ààrẹ Tinubu kúrò lórí ipò. Lákòótán nínú ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá, ó rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC náà àti gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú ADC láti ṣera wọn lóṣùṣù ọwọ̀ kí wọ́n sì ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá àti ọmọ bàbá èyí tí ò gbọdọ̀ yára wọn o, kí wọ́n rí dájú wípé wọ́n ṣiṣẹ́ pọ̀ fún àṣeyọrí ẹgbẹ́ òṣèlú náà lọ́dún 2027 nígbà tí ètò ìbò yóò máa wáyé lọ́dún náà. Kọ́lọ́hun kó ṣọ́ wa gẹ́gẹ́ bí ó ti sọ. Bákan náà, ọ̀kan àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP olóyè Ọlábọ̀dé George Owuma ló ti dá ẹ̀bi lu ẹni tó jẹ́ ààrẹ lọ́wọ́ yìí bákan náà tó sì sọ di mímọ̀ wípé kò sí bó ti hùn kórí o, ó ní wọn ò lè mú ọmọ oyè tí ó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP láti àríwá orílẹ̀-èdè yìí bí kò ṣe wípé apá gúúsù ìwọ̀ oòrùn ni wọ́n ti mú ọmọ oyè sílẹ̀ èyí tí ó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò ọdún 2027 èyí tí wọ́n ti ń gbáradì rẹ̀ yìí. Bọ̀dé George ní bí bẹ́ẹ̀ kọ́ á jẹ́ wípé wọ́n ti dalẹ̀ àwọn alálẹ̀ tí wọ́n fi ẹgbẹ́ òṣèlú PDP lélẹ̀ ni o. Ó ní nípa ìdí èyí òun ò ní dalẹ̀ àwọn tí wọ́n fi ẹgbẹ́ òṣèlú náà lélẹ̀. Ó ní gbogbo ọ̀nà làwọn ó gbà, àwọn yóò sì rí dájú pé wọ́n gba tó ẹnu wọn dá pẹ̀lú ìpàdé eléyìí tí ó jẹ́ kí ohun gbogbo kó lọ ní ìrọwọ́rọsẹ̀ láìsí wàhálà kankan léyìí tí wọ́n ó fa ọmọ oyè tí ó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún sílẹ̀ láti apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ni Ọlábọ̀dé George sọ wípé gbogbo làlàkúkú fẹ̀fẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ó ní gbogbo rẹ̀ pátá ńlá wọn mọ̀ o. Ó ní púpọ̀ nínú àwọn gómìnà tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ yìí, ó ní iṣẹ́ Bọ́lá Tinubu ni òun ló ń lọ́wọ́ tó sì ń fi tìpátìkúùkù fà wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tí ṣe ẹgbẹ́ òṣèlú rẹ̀. Ó ní nítorí wípé àwọn jọmọ ọwọ́ ara wọn ni
oníkálukú wọn ni wọ́n sì dá ẹsẹ̀ àti ojúṣe wọn mọ̀ lórí ilẹ̀ àti nínú omi gẹ́gẹ́ bí Ọlábọ̀dé George bó ti sọ lákòótán. Ó ní gbogbo àwọn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà ló dá ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀. Ó ní ọmọ wọn onínàkìná lòun fi wọ́n wé o, ní ìgbà tí wọ́n bá náà tán wọn yóò padà wálé. Ó ní nígbà tí wọ́n bá jákulẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n sá lọ, gbogbo wọn ni ó sì padà wá sínú ẹgbẹ́ òṣèlú PDP. Èyí tí Ọlábọ̀dé George sọ lánàá nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí iléeṣẹ́ ẹgbẹ́ náà èyí tó wà ní ìlú Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, Eyín Ìyáyà Onoyom Mbuk tí gbogbo èèyàn mọ̀ sí Ìyáyà èyí tó kọ Kùkéré ló mà ti sọ di mímọ̀ wípé tó bá pẹ́ o bóyá á dá ọmọ ọkọ àti ọmọ àlè mọ̀ nínú àwọn tí wọ́n ń kọrin tàkasùfé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìyáyà tó sọ ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ọ̀rọ̀ belenja kan èyí tó kọ tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ ló wòye àwọn tí wọ́n ń kọrin tàkasùfé àti agboolé orin tàkasùfé lórílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò yìí, èyí tó ní irúwà ògiri wá ni. Ó ní òjò ti rọ̀ ó ti da ẹyẹlé pọ̀ mọ́ adìyẹ báyìí, àmọ́ ọmọ ọkọ àti ọmọ àlè mọ̀mọ́. Ṣùgbọ́n Ìyáyà ní láìpẹ́ láì jìnnà a ó dá ọmọ ọkọ àti ọmọ àlè mọ̀. Àwọn tí wọ́n ń kọ ìkọkíkọ èyí tí ò ní ọgbọ́n tí ò sì fa làákàyè yọ, ó ní a ó tó gbá wọn jáde kúrò pẹ̀lú ìpá àti tìkúùkù tí wọ́n fi lé wọn jáde o. Nígbà tí àwọn ojúlówó tó ní ẹ̀bùn orin tí wọ́n sì jẹ́ olórin gidi tí wọ́n ń kọrin tó ní ọgbọ́n tòun ti làákàyè tí wọ́n ó máa gba ìjọba lágboolé olórin tàkasùfé ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìyáyà ni bí wọ́n bá wo ọ̀nà tí àwọn olórin tàkasùfé fi ń kọrin lásìkò yìí, ó ní púpọ̀ nínú àwọn èèyàn ọ̀hún bí wọ́n bá ń kọrin inú ó sì máa bí èèyàn bí ìgbà tó jẹ́ pé èèyàn ó máa bára rẹ̀ yóò máa bàjà ni. Ó lámọ́ o ohun tí ń tán lọ́dún eégún, ọmọ aláàgbà ń bọ̀ wá rí àkàrà láìpẹ́ láì jìnnà. Àwọn oníkọkíkọ tí wọ́n ń kọ orin tí wọ́n sì fi ń ba agboolé orin jẹ́, gbogbo wọn pátá ńlá tó gbá jáde gẹ́gẹ́ bí Ìyáyà bó ti sọ, tí ó kù àwọn ojúlówó ọmọ nínú agboolé orin tàkasùfé ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Tó ẹ̀yin èèyàn wa, wọ́n ní bí ọkọ̀ bá ròkun bórọ̀sà ń fàbọ̀ fún elébùté ni. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò ìmí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà yìí pé wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.